Ẹ tún káàbọ̀ sórí ètò wa lónìí o, àtúntìdé àdìdé wẹ́rẹ́ bí ejì alẹ́, adé kùtùkùtù bí ejì ìyálẹ̀ta. Àtúntìdé sórí ètò wa Ṣówónyá lónìí. Ṣáàfíà lẹ́wà lọ́mọdé lágbà, lónílé lálejò, ní pupa ní dúdú, lọ́kùnrin lóbìn. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣówónyá. Dayo Agboola Radio TV náà láti ti ń brim láti the world. Ẹ máa lọ rọ́ọ̀ṣì ẹ kú ilé o. Ẹ jẹ́ àpapọ̀ mọ́ lọ́tẹ̀ yìí olówó alẹ́ díẹ̀ lónìí. Mo ní lánàá àwọn ẹ̀rọ wa wọ́n láwọn fẹ́ ṣàgídí, ṣùgbọ́n pẹ̀lágbára Ọlọ́run àkójú wọn. A ti padà gbàgì lórí ètò, kó máa clear lọ ni kó máa ṣá prapra. Ẹyin àtúntìdé o, ẹ̀jẹ̀ máa dáǹsì ẹ̀ ká máa dáǹsì á. Wọ́n ní ilé ọba tó jó ẹwà ló kù sí. Àwọn èèyàn nílé ọba tó jó ta ló lùlù fún. Ilé ọba tó jó ẹwà ló kù sí o. Ẹ̀rí ó yẹ clean yàtọ̀, ó clear yàtọ̀, ó tún ṣá prapra. Yes. Àtidé. Mo ráwọn èèyàn wa wọ́n ti mórí wọlé lọ́tún lọ́sì. Wọ́n ṣe ń wọlé sórí bàbá ló ń ta. Náà wọlé sórí Dayo Agbo Media Diamond. Bẹ́ẹ̀ náà wọlé sórí Samis Dayo Agboola. Àwọn kan rèé o lórí Dayo Agboola Radio TV. Mo kí gbogbo yín ẹ kú àbọ̀. Bishop Káyọ̀dé Fánílọ́lá, àwọn bàbá tí a láti Throne of Grace, orí ìtẹ́ àánú. Mo rí yín o, ẹ kú àbọ̀. Bishop Káyọ̀dé Fánílọ́lá, bàbá mo kí yín ẹ kú àbọ̀, I can see you.
ẹ ṣé tẹ́ ẹjọ́ ìwà o ẹ ṣé bàbá. Bídèmí Nancy Akíṣẹ̀tẹ̀ mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ọ̀pẹ́yẹmí Adétilóyè Àyàdé bóòní mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. Àwọn tèmi Jẹ́mi Doc Odùtáyọ̀ mo rí yín ẹ kú àbọ̀. Ọmọ ọba Adé Kékin láti UK mo rí yín ẹ kú àbọ̀. Ẹlín Wódìk Frékè ẹ kú àbọ̀. Ẹlín Dí Frékè mo kí yín ẹ kú àbọ̀. Ọ̀làdẹ̀yìndé orí òkè mo rẹ́yìn náà ẹ kú ojoojúmọ́. Vanessa Ikeruka Nna Emeka eyín mi ò ní yọ láàárọ̀ yìí àbí lọ́sàn-án yìí ni. Vanessa Ikeruka Nna Emeka mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ ẹ bá ń gbọ́ mi. Linda Jackson I can see you ẹ kú àbọ̀ ẹ ṣé mo kú gbogbo yín o ẹ kú àbọ̀ dẹ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. Bash Olóyè mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé o láti Dayagbọ́lá rédíò TV ẹ kú àbọ̀ gbogbo yín mo kí ètò bẹ̀rẹ̀ gbàgì bó bá ṣe wọlé kọ̀ọ̀kan wọn máa dárúkọ wọn ṣùgbọ́n bọ́lá dìgbà náà ẹja gbórin sí i. mo kí yín o bẹ́ẹ̀ tí ẹ̀ ná mi lọ́wọ́ gbogbo yín mo rí o ẹ̀ ná mi lọ́wọ́ Papa Stan lélẹ́yìí Papa Stan ló pe rẹ̀ ó ní bàbá ẹ ṣé o ẹ ṣé gan. Bàbá ẹ ṣé gan ní tátù òrèlè yìí Papa Stan orúkọ ara ẹ̀ nìyẹn Prince Agbim Prince Agbim mo kì í bẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ ṣàfihàn lẹ́wà. Yes, bàbá ẹ ṣé gan akọrin hallelujah gbogbo gbiri òdìlé nice ọkùnrin tó nice ó ní àmì party rider ẹgbọ̀n ní tẹ́lẹ̀ ó rè
Let's go there. Let's go there. 1, 2, let's go there. Let's go there. I'm about to ride out. For me, I'm your party. Jansi, I'm about to ride out. For me, I'm your party. Jansi, working too hard lately. We need time to come about it. I'm a party rider, anytime, whenever. I'm a time to read in my rush. Party rider, hey, my nice. Tèmi abínibí, tí wọ́n ability. Òun ló sọ bẹ́ẹ̀ o. Your friends better plenty. I'm a shy lady, and I'm smart. I know you're only 16, that's some fellow melody. You don't want to stop in the kitchen instead of tell you my son. Maybe you tell me I'm stand up, but you know so. Let's go, yeah. I'm a party dancer. Let's go, yeah. I'm a party dancer. I'm a party rider. Patrick C. Sioku. Hey, Patrick C. Sioku, I can see you. Welcome to the show. You are right on Showonya, Dayo Agbola Radio TV. Welcome. Felix Ike Ogunmola Boni. Ẹ kú àbọ̀ sórí ètò. Àwọn tíatíá láti Ìbàdàn Boni. Abọ̀dí. Ẹ kú àbọ̀. Káńgọ̀ mi ṣe kí ni? Ọ̀sẹ̀lẹ̀ kẹjọ. Ó ní flash midi lighter. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ ẹ̀mọ́ ẹ̀ dámọ̀. Ẹ̀yin ọmọ owó bè ẹ̀ mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Flash midi lighter. Ayọ̀ Ọláníyàn gbórí wọlé o. Olúwa ṣe wọn Ọláníyàn. Ìyá kú mi, ìyá bọ̀bọ̀. Bóò ni ṣẹ́wà? Mo rí yín ẹ̀kú àbọ̀ sórí ètò. Showonya yẹn rèé. Wetin be the ringtone? Wetin be the ringtone? Mo lè kú àbọ̀ sórí ètò Showonya tòní. Báwo ni ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́? Ẹ kú iṣẹ́ o. Ẹ̀yin tó pe pẹ́nu ilé lẹ́wà ẹ mọ̀ kú gbádùn. Ẹ̀yin tó pe pẹ́nu ọkọ̀ lẹ́wà ẹ kú iṣẹ́ o. A tún ti dé lórí ètò Showonya lónìí. Let's go there. Ore. O ṣe Mr. Nice. O ṣe nice. O ṣe nice. O ṣe nice. O ṣe nice. Pọ̀plẹ̀ lélẹ́yìí o. Ọmọ bàbá wa kí a dáìró. Ọmọ bàbá aládùúà. Ore. Kúlùkù kúlùkù ọ̀yẹ̀yẹ̀ ọ̀yẹ̀yẹ̀ kúlùkù màjíjú ọlọ́mọ. Oya make we dance so that we have money. Put on your dancing shoes, it's time to dance. Oya, 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 ẹgbẹ́ jọjọ, oya ẹlẹgbẹ́ mi o, oya make we dance, oya, kulumbu kulumbu
Alhaji Quadri Raimi mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o. Alhaji Quadri Raimi mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Ọ̀yẹ̀yẹ̀ kúlúńbú ó yá kájọ jó kájọ dance ìlú ọlọ́mọ rèé. Ẹni ọdún ṣojú rẹ̀ ó yẹ kó dúpẹ́ o. Ẹni ọdún bá láyé o ó yẹ kó dúpẹ́. Person wey see this new year make you thank God o. Olúwa ṣeun Ọláníyan wọ́n ní ẹkú iwájú o ẹ ṣé ẹkú àbọ̀ à ń kí yín o adíyín bẹ́ẹ̀ ṣe wọlé Ruth Ọláìdé Adéjùmọ̀ arẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé bóò ní Ṣọ́wọ́nyá ẹkú iṣẹ́ òní Princess Fúnmiláyọ̀ mọ́mí tíá ìyá tíá lẹ́kọ̀ọ́ bóò ní ẹkú àbọ̀ orí yín o kò ní bẹ́ẹ̀ ṣe ń wọlé Princess Fúnmiláyọ̀ ẹkú ojúmọ́ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbára ayé. Aago kan kọjá ìṣẹ́jú díẹ̀ lọ́dọ̀ tiwa ń hàn yín. Ẹ wò pé mo sọ́dọ̀ Ìbàdàn 30 ọdún mo lò ń bàdàn ẹyin màmá wò pé ọmọ ọdún mélòó gan ló ń gan 30 ọdún mo lò ń bàdàn so mo gbé dé Ìbàdàn. Mo ní ẹ kú àbọ̀ ṣé gbádùn lẹ́wà ṣé gbádùn wa ẹ má máa di fìlà kángọ̀ mi yín o ó ṣẹlẹ̀ kẹjọ Bluetooth yẹn náà tún tẹ̀ mọ́lẹ̀ nàláì. Yẹ́sẹ̀ ó bẹ̀rẹ̀ fẹ́. Yẹ́sẹ̀ ó bẹ̀rẹ̀ fẹ́. Ó bẹ̀rẹ̀ fẹ́. Princess Fúnmiláyọ̀ wọ́n ní ẹ̀kú ọjọ́ mẹ́ta o àwa mọ̀nú ṣé àfihàn lẹ́wà Princess wa ń kọ́ ẹ̀sìnkú orílẹ̀-èdè wa ẹ̀lẹ́ ẹ̀kú àbọ̀ sórí ètò. Polongo lẹ́yìn jẹ́ by polongo Ambrose Aléyàn Ambrose Ayẹyàn mo rí yín o Ọládàìdé orí òkè mo lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ọmọọba Adéké King mo tún lẹ́yìn náà o mo rí yín ẹ kú àbọ̀ Ambrose Ayẹyàn Ọládàìdé orí òkè ọmọọba Adéké King gbogbo yín mo rí ẹ kú àbọ̀ polongo rèé. Polongo, 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 mo ní òṣèlú bó o bá pa bó o bá bú lẹ́yìn tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ṣó wà dáa bẹ́ẹ̀ Bámbò Ògúntóyìnbó orí bẹ́ẹ̀ ṣe ń wọlé o Bámbò Ògúntóyìnbó ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV live mo ní ẹ kú àbọ̀ àtúntì dé sórí ètò lónìí ó máa látọ́bọ́gí ó máa ta lẹ́nu ó máa ṣá pra let's go P-Square.
Ọlásùnkànmí Àríyìbí Mr. Kabiru. Ọlásùnkànmí Àríyìbí ẹkú àbọ̀ ṣáàfin àlẹ́wà. Ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́nyá yíyó koko. Ó tún dà mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe àrẹ̀ Ọlásùnkànmí Àríyìbí mo jẹ́rìí yín. Bẹ́ẹ̀ bá ti ń wọlé lẹ̀ ń bá wa ṣe àrẹ̀ fáwọn èèyàn kan rí ẹ̀yin èèyàn wa yòókù tẹ́ ń wọlé ẹ máa ṣe àrẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Ṣọwọ́nyá lẹ́tọ̀ Ọlásùnkànmí Àríyìbí ètò ní Ṣọwọ́nyá tòní máa látẹ́bọ́gí ó máa ṣá práprápráprápra àwọn làwọn bàbá ló ń ta bẹ́ẹ̀ ni àwọn bàbá ló ń ta ló gbórí wọlé yẹn Ọlásùnkànmí Àríyìbí àwọn abẹ́jẹ́kẹ́ àwọn sìlákì àwọn maka spicy àwọn apasino àwọn snoopy. Amúre Olúwa tó sì Sunday orí bẹ́ẹ̀ ṣe wọlé o. Amúre Olúwa tó sì Sunday onímọ̀rí yín yẹ́sẹ̀. Ọlárẹ̀wájú Ọlágbèmí morẹ́yìn náà. Ọlárẹ̀wájú Ọlágbèmí mo rí bẹ́ẹ̀ ṣe wọlé. Ọ̀rẹ́ mi láti India ń wọlé o Bíjé Birangama. My India friend Bíjé Birangama, how are you doing? How you doing, buddy? I'm cool. God bless you. I can see you. Bíjé Birangama. God bless you, buddy. Àwọn awo tèmi láti India nù. Mo ní bá ṣe ń wọlé láti India. Náà ń wọlé láti UK. Náà ń wọlé láti Nàìjíríà. Àwọn ti Germany ò gbẹ́yìn. Ti Maryland bí gan wọn gbẹ́yìn. Àwọn ti India ló ń wọlé yẹn. Bíjé Birangama. God bless you, buddy. How's work? How are you doing? Yes. Doing good? Yes. How's everybody? How's Ashini? How's Atu? Black Fem Adé gbogbo yín mo rí o bẹ́ẹ̀ ṣe ń wọlé. Amúre Olúwa tó sìn Sunday wọ́n ní my brother good evening over there o ẹ pẹ̀lẹ́. Ṣẹ̀wà long time no see ó tọ́dún mẹ́jọ. Ó máa ṣá prápra lónìí. Wọ́n ní kẹ́ lè taste the money. Let's go there. BJ, I can see you. God bless you, buddy. Go to testimony. Felix Igbowola Wori Ekwabo. Yes, DJ Birangama. Bẹ́ẹ̀ náà rí ẹ̀tìlẹ̀ ìbò India. Ó ní I tell you are two. Yóò bá a sọ fà two ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes, DJ Birangama. Tell Atu for me. Let Atu tune in. And one of these days, I'm going to invite Atu to this program. Yes, ẹ ṣe Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní rádàn bàbá ayọ̀ ẹ́dẹ́ díẹ̀ orí ẹ̀ ń wà bẹ́ẹ̀ wọ́n lórí ń bẹ́ẹ̀ gbogbo ara gan ní bẹ́ẹ̀ Ruth Adémáṣà ń borí yín o ṣe ẹ̀ tí wá ti London dénú tẹ́ ẹ bá dé láti London tẹ́ ẹ mú nǹkan wá wọ́n lé yín padà sọ́hun Ruth Adémáṣà ń mo rí bẹ́ẹ̀ rèé ṣe fi tẹ́ bẹ́ẹ̀ dé kan sátidé bó ní London àbẹ́bẹ̀ London bó ló ṣe rí ẹ kú àbọ̀. Amure Oluwatosin Sunday wọ́n ní I'm so busy it is time that is why I'm not used to the sorry àbí àárín nǹkan mi ìnáwó wò ká mọ̀ busy náà làdúrà tá a gbà òkè ògbó wa mọ̀ busy ẹyin
tá a bá ti ń bísí báwọn owó á máa yọ ó máa ṣá pra á tún máa ṣá dọ́là á máa ṣá náírà á máa ṣá pounds á máa ṣá money. So make una see me as evidence, but my God want confidence. These places are endless, so I see say that some people you don't below. I continue to struggle to double my soul. I see say that some people you don't below. I continue to struggle to double my hustle. Now I'm giving my testimony. Testimony gbogbo ẹ̀ náà lórí owó ni kí ló bà Nàìjíríà jẹ́ owó ni kí ló mọ̀ látọ̀rẹ́jà owó ni everything lórí owó ni ọ̀rọ̀ gbogbo lórí owó ni testimony. Testing 1, 2, 3. Okay. Je m'appelle Chop Money. Ẹ̀yin tẹ́ gbọ́ Faransé ó ní orúkọ mi ní Chop Money orúkọ mi ní jẹ́wọ́jẹ́wọ́ àwa tá à ń jówó ní kókó gan àjẹ́wọ́jẹ́wọ́ oyè wọlé oyè wùsì orí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ àwọn èèyàn ń gbórí wọlé lọ́tún lọ́sì mo kí yín ẹ kú àbọ̀ oyè wọlé oyè wùsì bóò ni ṣẹ́wà Ọlátúnkànmí Àríyìbí wọ́n ní Sunny is watching from New York ẹ dákun ẹ bá mi sẹ́ǹdì kan lára àwọn péjì wa sí Mr. Sunny ní New York kó lè wọlé kí lè máa rí sẹ́ẹ̀tì bóyá kẹ́ ẹ sẹ́ǹdì Sami Zayo Agboola ní ẹ̀mẹ̀ wọ̀sọ́pù ẹ̀ kẹ́ ẹ sọ fún àbí lórí messenger bó jẹ́ bàbá ló ń ta ni bó jẹ́ Dayo Agbo Media Diamond bó jẹ́ ìjẹ́ Dayo Agbola Radio TV Mr. Sunny akínyìn o níbikíbi ilé wa wọ́n lè wà New York bàbá tí a ti gbórí wọlé chairman alága Akérédolú Emmanuel bàbá wa ẹ kú àbọ̀ sórí ètò ẹ káàbọ̀ qdot rẹ iṣẹ́ òru ló kore eléyìí bàbá wa Akérédolú Emmanuel ẹ kú àbọ̀ mọ́mì náà ń kọ́ ṣàlàfíà lẹ́wà Adémọ́lá Pastor Titus mórí yín ẹ wọlé wọ́n ní nice one nice one ẹ gbọ́ iṣẹ́ òru eléyìí o. Onílórí ètò lónìí ó máa ta fúráfúrá ó máa ta fúráfúrá ó máa ta sánsán ó máa dìbò gan. Qdot alágbèrè o Qdot rèé bàbá tí Akérédolú Emmanuel wọ́n ní ẹ kú iṣẹ́ o God on your side God bless you daddy ọ̀rọ̀ jáde àṣẹ́gbọ́kadà tẹ̀lé lẹ́yìn mo gbà Kẹ́mi Adéjùmọ̀ ó mọ̀ tọ́dún mẹ́jọ bóò ní iṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò Kẹ́mi Adéjùmọ̀ ló wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ yẹ́sẹ̀ Sunny láti New York mo kì í o Qdot alágbe orin iṣẹ́ òun ló lóun kọ yìí. Ó ní kí bàbá mímọ́ yà ó sí mímọ́ ó mọ orú ẹ̀ṣẹ̀ tó ń ti ṣẹ̀. Gbọ́dọ̀ yẹn sí ní tán ó ní sálẹ́sà mọ́tò níjà Ọládìkẹ́ àlùfáà àbúrẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé Ọládìkẹ́ àlùfáà I can see you ẹ kú àbọ̀ sórí ètò wa
ètò Ṣówónyá rèé o láti Dayo Agbọ́lá rédíò TV. Tẹ́ ẹ bá ti download rédíò application wa ẹ lọ download ẹ̀ ní wàrà ṣẹ́sà. Kẹ́mi Adéjùmọ̀ wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀kú iṣẹ́ sà. Ẹ ṣé bẹ́ẹ̀ bá ti download ẹ̀ lọ download ẹ̀ ẹ̀tẹ̀ ṣé àbọ̀tì kẹ́ ẹ̀ ṣé àrẹ̀ báwọn èèyàn yín. Tí n bá gborin lẹ́nu Qdot Tálágbé orin kan mo fẹ́ play àti bẹ́ẹ̀ tó 23 years tí n bá play ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ táìtù ẹ̀ fún mi kẹ́ ẹ dẹ̀ sọ ẹ tó kọrin yẹn ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáláyé ẹ tó bá gbà á ẹ ẹlẹ́ni fún 5 million wọ́n ní 5 million European 5 million 5 million Ethiopian naira ó kú sí $5 ló kú sí $5 ló kú sí òré ẹ̀yàwó. Kí ni táìtù orin yìí? Kí lorúkọ ẹni tó kọ òré? Abẹ́ ti mọ́ ni ẹ mọ́ sí orin yẹn ti pẹ́ bíi 23 years lóore. Tí n bá ti gbé fóònù lórí ètò kwẹ́sàn yẹn ti tánu kò ní pátá ìṣẹ́jú mẹ́ta péré ni. Sàló kọrin yìí kí ni táìtù orin yìí? Ẹ bá lọ gúgú ò gan ò mọ́. Ìwọ tó o bá ṣàlàyé 80s 90s ò lè mọ̀. Ọlásùnkànmí Àríyìbí ẹ mọ̀ tí Kẹ́mi Adéjùmọ̀ gbogbo yín mọ̀ tí. Ká ní science student tí mo fi sí ní àbí wo ẹ́dínà tó kọ́ ìpínlẹ̀ ò sáyẹ́ǹsì science student gan ó sì ń ráńgbà òun gbà tó lè lè jáde. Lọ́lẹ́dẹ́ Adéjùmọ̀ ẹgbà tí wọ́n ní bẹ́ẹ̀ mi out please ẹ mọ́ ó dìgbà tó nìyẹn bá tán kí n tó sọ ọ́. Bàbá tí a Adébísí Adébáyọ̀ mórí yín o dádì wa Adébísí Adébáyọ̀ mórí yín ẹ káàbọ̀ sórí ètò Ṣówónyá rèé o.
mo ní ta ló mọ táìtù orin yìí ta ló mọ ẹni tó kọ́ ààrẹ níbọdì tó mọ̀ wọ́n mọ̀ tì orin eléyìí náà pè ní ṣàkọmọ́ ní táìtù ẹ̀ àwọn remedies náà kọ́ remedies nígbà táwọn mẹ́ta ṣì wà Idris Abdulkarim Tony Tẹ̀túlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ẹ ṣí. eléyìí ń kọ́. abẹ́ẹ̀tún ti mò ń náà ni ẹ ṣí. Adéṣọlá Àjàó Adéṣọlá Àjọbọ mo kí yín ẹ kú àbọ̀ ẹ mọ̀ dá lóhùn wáyà kan porúkọ tó wà bẹ́ẹ̀ ni Adéṣọlá Àjọbọ ẹ kú àbọ̀. Ta ló kọrin eléyìí? Kí ni táìtù orin eléyìí? Mo ní lórí ètò lónìí àwọn ìbéèrè tó símpù jù ni mo gbé wá. Ta ló kọrin eléyìí? Kí dẹ̀ ni táìtù orin eléyìí? Àtẹ̀yìnrọ́gbọ̀n akéjì ajá àkèlé títọ́ lọ́ọ́ bàbá parí campaign after election Ọlásùnkànmí Àríyìbí ẹtìlẹ́tì orin yẹn ti lọ remedies ló kọ́ ó ti lọ. Èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ta ló kọ́? Kí dẹ̀ ni táìtù ẹ̀? Bẹ́ẹ̀ wo rí Google ẹ lè rí. Torí pé Google kan ò dá mọ̀ Google ò mọ̀ àwa tá a mọ̀ rèé ẹyin. Ṣé ń gbọ́rọ̀ gìtá yẹn ẹ̀ ń gbọ́rọ̀ lù? Ìkan lára àwọn bàbá wa akọrin ló kọ ṣùgbọ́n ẹ̀ mọ̀ kí ni táìtù ẹ̀? Kí ni orúkọ bàbá tó kọrin yìí? Ajá tó ń bẹ́kùn ṣeré kóimọ̀ Tolúwa ni Fáṣeun mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé mo mọ̀ páwọn èèyàn ò mọ̀ orin mi tún máa wọlé. Ó dá o Fatai Rolling Dollar ló kọ eléyìí Ṣàwòrò ló dẹ̀ pé. Eléyìí tó wọlé yìí náà ń kọ́. Ṣẹ̀kan yẹn Fatai Rolling Dollar ó pè ní Ṣàwòrò. Fatai Rolling Dollar ó pè ní Ṣàwòrò. Eléyìí tó wá wọlé yìí ń kọ́ ìyí ń kọ́. Mo rí yín o Olùtọ́ládé Adéjùmọ̀ ẹni ẹ̀ ló yes how can I help you? Ẹ fẹ́ sọ orúkọ ẹni tó kọrin ni ẹ mọ̀ ẹ fẹ́ sọ táìtù orin ni ẹ mọ̀ yes hello I. Lamẹ́ríkà téèyàn bá sọ pé hello èèyàn sọ pé I. Ní Nàìjíríà tó bá sọ pé hello ẹ̀yin náà ní hello. Ibi wá ní hello wà á ní I yes Olùtọ́ládé Adéjùmọ̀ wọ́n ní hello èmi náà ní I. Túmọ̀ eléyìí náà ẹ má jẹ ǹjẹ́ yín tàn mọ́ The Band ló pe léyìí Koko Master The Band ó pe léyìí ní Scapegoat The Band ló kọ́. That's why
ó dá ẹjẹ́ ń gbé Yorùbá dá ọ̀dà dáǹsì sí ó yá gbọ́n sókè dákun àbúrò mi kan rèé. Highlife tó ṣẹlẹ̀ kájọ lélẹ́yìí àbúrò mi kan báyìí ló kọ́ màmá dárúkọ ẹ̀ ó yẹ kẹ́ ẹ tún mọ̀ ọ́. Mo lábúrò mi kan báyìí màmá dárúkọ ẹ̀ lórí ètò olókọrin yìí ẹ̀jẹ̀ fún yín ní handout ẹ̀ àbọ̀n fọ saxophone oh no saxophone kọ́ ó fọ trumpeti ó dẹ̀ tún kọrin orin eléyìí orin ìfẹ́ ni kí ni táìtù ẹ̀. Bàtàn mi, padà mi, ṣe ni kò fẹ́ràn mi o. Ṣé ni kò fẹ́ràn mi? Ó ṣàmọ̀ pé mo fẹ́ràn ẹ. Ọlọ́run fẹ́ aráyé. Tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ra rẹ̀ fún wa. Káwa kó má lè fún wọn. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ọ́ pẹ̀lú béèrè àti bọ́ọ̀sì ẹ̀. Ṣé ni máa bẹ̀rẹ̀ mo mọ̀ pé o fẹ́ràn mi. Mo láwọn orin àtàtà lórí rédíò tẹlifíṣàn wa lẹ́sìn máa gbọ́ àwọn authentic àwọn orin tẹ́ ẹ̀gbọ́n bò mí ó rèé o Gòkè Bájọwà olóṣàwọ̀ eléyìí fẹ́ràn mi ló pè tájú ẹ̀ ṣe ni kò fẹ́ràn mi. Orin ìfẹ́ tó kí leléyìí. Lọ́wọ́ táwọn wà níbí aago méjì ó kù ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ tí yín àwọn aago kan náà ó kù ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ yín ẹ kú ẹ̀bọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí Ṣówónyá rèé o lónìí ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2018 ọjọ́ Tuesday lù ní o ọjọ́ ìṣẹ́gun mo sọ fún yín pé Gòkè Bájọwà ló kọrin eléyìí ṣé ni kò fẹ́ràn mi ṣó mọ̀ pé mo fẹ́ràn rẹ. ó ṣe Gòkè bá a gbọ́ wálẹ̀ díẹ̀ alábàákú ẹ̀wà àmọ̀ bẹ́ẹ̀ jágbélé yìí.
K1 ó wọlé bí ọ̀wàrà òjò ó rè. Ó lè jó bọ́ba báyìí dọ̀la. Adémọ́lá Pastor Titus Bonitẹ́ tún ti wọlé ẹ̀kú àbọ̀ ẹ̀kú àbọ̀ ẹ̀kú àbọ̀. Bèbí tó wọ́jọ́ pàdé o, ìwọ làwọn bí. K1 the ultimate rèé. Ọlọ́mọge tó wọ́n sí mi, ìwọ làwọn bí. Ojú tó rárẹ̀ wà lóde, kò lè má bẹ́ sísí. Tó rárẹ̀ wà tó lọ, kò lè má bẹ́ sísí. Olólùfẹ́ méjì bá pàdé o, wọ́n á di mọ́ra wọn gbàgbé. Eléyìí lé. Àwọn sẹ́tọ̀ bá pàdé o, wọ́n á di mọ́ra wọn gbàgbé. Eré ní pẹ́pẹ́ yóò fomi ṣe. Àjọ ń gbádùn ara wa ni. Sọ fún wọn K1 àjọ ń gbádùn ara wa ni. Àjọ ń gbádùn ara wa ni. Alájọ ń gbádùn ara wa ni. Ọkùnrin bá ti nà ẹgbẹ́ sókè. Obìnrin bó bá ṣe ẹsẹ̀ sọ̀rọ̀ mi. Àjọ ń gbádùn ara wa ni. Àjọ ń gbádùn ara wa ni. Ọkùnrin bá ti nawọ́ ẹ̀rọ sóbìnrin. Obìnrin ó mọ̀ ṣe mẹ́sì sọ́kùnrin àjọ ń gbádùn ara wa ni. Ṣó lè yà yín lẹ́nu? Ṣé ẹ lè mọ̀ pé kí n Wasiu Ayinde lélẹ́yìí? Eléyìí ti kó Fuji, Afro, Kàlífò, Màkósà gbogbo ẹ̀ ni. Èmi gan dọ̀kí Dayọ̀ agbọ́lẹ́wọ́ ní kókó kó dọ̀kí. Àlẹ́ mi gan dọ̀kí. Mo dọ̀kí ọlọ́jà ẹyẹ. Ó ṣe Àyìndé mo dọ̀kí. Sisi jayéjayé lélẹ́yìí bàtà àdóní dọ́là. Ìyàwó dọ̀kọ̀ mi ọ̀run nítorí kò tó wọn. Ìyàwó dọ̀kọ̀ mi ọ̀run nítorí owó kò sí. Ìgbà tó fi dé, ọ̀yàyà mi fẹ́ padà wá. Ọlábọ̀dé Quadri mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ mọ̀ kú àbọ̀. Lórí ètò wa lónìí ẹ kú àbọ̀ mo rí yín Ọlábọ̀dé Quadri. Ìyàwó mi wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kò ní mú bá.
Oyèdèjì Oyèwọ̀bí mo kí yín ẹ kú àbọ̀. Oyèdèjì Oyèwọ̀bí mo kí yín ẹ kú àbọ̀. Fatai Rolling-Dollar rèé Sisi Jayéjayé. Ìjọ máa bọ̀. Jayéjayé fẹ́ wálé mi sàn. Sisi Jayéjayé fẹ́ wálé mi o. Ọmọ Jayéjayé fẹ́ wálé mi o. Ó wá bèrè kíríkírà fún wa. Oníkìrà star sílẹ̀ fóun. One. Oníkìrà bẹ́ẹ̀ sílẹ̀ fóun. Two. Oníkìrà màtẹ́ sílẹ̀ fóun. Three. Oníkìrà brandy sílẹ̀ fóun. Four. Oníkìrà champagne sílẹ̀ fóun. Five. Nítorí máa gbé kí owó gbàlejò. Ìwọ ló fẹ́ gbàlejò Sisi Jayéjayé ohun tó bá fẹ́ náà ni ó rà. Kó o dájọ́ tó lè kó. Fatai Rolling-Dollar rèé Sisi Jayéjayé ló pe tájú àwọn eléyìí. Àwọn etí lọ sí bíi 35 years. Kí ló wà dé? Gbé lọ sí all you can eat. Tó bá jẹ tó bá sun, àdẹ̀gbálẹ̀ lọ. Ó dáa Sisi Maria rèé o. Sisi Jayéjayé ń tẹ̀ kan. Sisi Maria lélẹ́yìí. Ọmọ Akin ló wí bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ gbọ́ nǹkan tó ń sọ pa Sisi Maria àti ẹ̀. Oníṣẹ́ kan lọ bíi 35 years ago. Eléyìí lọ bí ọdún 5 sẹ́yìn. Bí ẹ rí yàtọ̀ láàrin wọn. Ó ń gẹ́ bẹ́tà sí lójoojúmọ́ náà ní o. Ṣùgbọ́n ọkùnrin náà kọ̀rọ̀ pa Sisi wọ́n máa kọ́ náà ni. Mo ní gbà tọ́lọ́run dá yàtọ̀ run. Ó rẹ́sì ọjọ́ tó dá Sisi. Ọjọ́ nǹkan àtọ́lọ́run àtẹ̀yìn àti Sisi gan. Kò jẹ́ tó rẹ́sì. Sisi Maria, baby lover, mamacita, be my diva. See the back, see the front, baby girl, give them, don't belong. Hallelujah, you don't belong. You don't get money, you want that alone. You want somebody, you want roll with us. Your yash don't cash, you want. Wọ́n lẹ́ni tí ò bá lówó ò lè tẹ̀lé Sisi. Ẹnìkan pè Sisi Jayéjayé owó náà ni. Sisi Maria owó náà ni. Sisi Maria, she don't get no wahala. Chief Rotimi William Badoju mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o. Chief Rotimi William Badoju ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́ yàrá o. Mo rí ní bẹ́ẹ̀ ṣe ń wọlé I can see you, I can see you. Yes. Aago méjì kọjá ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ tíá. Àwọn ti Nàìjíríà aago méje kọjá ìṣẹ́jú mẹ́ta ni. Ẹ̀yin ti UK aago méje kọjá ìṣẹ́jú mẹ́ta. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́ yàrá. Sisi Maria, Sisi Maria,
báǹkì rèé o báǹkì. Báńkì rèé eléyìí ló pè ní suddenly lójijì ló ń jẹ́ bẹ́ẹ̀ suddenly láì expect. Onílé ló ń jẹ́ suddenly lójijì suddenly. Orí yàtọ̀ sórí, owó yàtọ̀ sówó, kí ló tún yàtọ̀ síra wọn? Ó sọ fún sọ. Orí yàtọ̀ sórí, orí yàtọ̀ sórí, owó yàtọ̀ sówó, gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn. Let's go there. Kí ló dé yàtọ̀ síra wọn? Tẹ̀lé sílẹ̀ jọ. Báàgì náà rèé o. Jẹ́ kí n taná síbẹ̀. Let me share the light there.
yìí aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́wàá lọ́dọ̀ tiwa ń hàn yín ẹ̀yin ará nàìjà aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá ni o gbogbo ẹni tí UK aago méje yìí náà kọjá ìṣẹ́jú mẹ́wàá orí ètò Ṣọ́wọ́nyá náà láṣìwà ṣé ẹ rí ogún ìṣẹ́jú tó kù yìí a máa fi gbádùn ara wa ọ̀gẹ́gẹ́ Greg mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ Adétutù Adélà ń wá mo lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò wa orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o a sì ní ìṣẹ́jú tẹ́ ó pọ̀ tá a máa lò lórí ètò ẹ kú àbọ̀. Náìsì rèé o Aládìgún olówó nìkan ló lè ṣe bẹ́ẹ̀ ni ohun tó wó ṣe pọ̀ Rẹ̀mí Hasan orí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò wa. Owó ò jábọ́ látàrún o. Nígbà wà Nàìjíríà wọ́n máa ní ọ̀lẹ ò lè gbèlú wa ọ̀lẹ ń gbé Nàìjíríà kọjá àbìkí ápù. Amẹ́ríkà lọ̀lẹ ò lè gbé o ṣiṣẹ́ ò gbowó. Òun ló fi jẹ́ pé ní Nàìjíríà wọ́n fi máa ń strike lójoojúmọ́ àwọn lẹ́kítọ́rà yunifásitì tọ́rọ mọ̀ pé báwọn strike fóṣù mẹ́jọ àwọn gbowó wọn ayé àwọn ọmọ ò ní rí ẹ̀wọ̀n nílọ skul wọn ní rí nǹkan ṣe tó o bá dẹ́rú ẹ̀wọ̀n ń àyín ọ̀lọ́bí iṣẹ́ ò gbowó nù yes ara ohun tó yẹ kẹ́ ṣe ní Nàìjíríà nù ò lọ́bí iṣẹ́ ò gbowó èyí iṣẹ́ tó o bá ṣe èyí wákàtí tó o bá ṣe lówó ẹ̀ tí wàá gbà ó làwọn èèyàn yẹn ṣiṣẹ́ àṣekúdórógbó ní Amẹ́ríkà èyí wákàtí tó o bá ṣe lówó tó o máa gbà tó bá wù ọ́ kó o sùn lé ẹ owó náà sùn síbi tó yẹ kó wà nù. Mo rí yín o Ọlápọ̀dé Quadri mo rí yín Ruth Animasahun mo rí yín ẹ̀kú àbọ̀ kí n ṣáàtì lówó olè ló bọ́ ọmọ jẹ́ kémi ṣáàtì lówó. Kí ni mo kọ sókè ní o? Kí ló jẹ́? Délé Abíọ́dún rèé Àdáwà Super. Délé Abíọ́dún Àdáwà Super ó rèé. Èyí tí mo tún kọ sókè yìí o. Kí ló jẹ́?
Kí ni mo wá gbà sókè yìí o? Èyí tí mo tún bá sókè yìí o. Ẹ bá mi tètè gbé. Super. 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 Àtẹ̀wọ̀ super rèé Délé Abíọ́dún. Super. Ẹnìkan ní chief commander òbí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbà tó kan Sani Adé ó ní King Sani Adé. Ìgbà tí Peter Emperor Peter ó pèrè ní emperor. Ìgbà tí Délé Abíọ́dún fẹ́ pèrè ó ní admiral Délé Abíọ́dún. Lydia Olúkọ̀yà mórí yín bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀. Lydia Olúkọ̀yà mórí yín ẹ kú àbọ̀. Kò sẹ́ni tó fi slave sórúkọ ẹ̀ nínú wọn. Kò sẹ́ni tó fi slave sí. Ẹnìkan pèrè ní king, ẹnìkan pèrè ní chief commander, ẹnìkan pèrè ní admiral, ẹnìkan pèrè ní emperor, general, ẹnìkan náà pèrè ní general Adékúnlé. Gbogbo wọn kò sẹ́ni tó gbé orúkọ ẹ̀ wálẹ̀. Ìgbà tí Barrister ó sọ̀rọ̀ náà ó ní Barrister ẹ rí i pé Barrister lọ́ọ̀yà ní jẹ́ Barrister. Ìgbà Wàsíù ó sọ tiẹ̀ ó ní King Wàsíù Àyìndé. Ìgbà Kọ̀lítì ó wí ó ní General Kọ̀lítì Àyìnlá. Ta ló fi slave síwájú tara ẹ̀ àbí ọmọ ọ̀dọ̀ àbí recruit àbí sergeant irọ́ lọ́gàálọ́gàá ni lọ́gàálọ́gàá kálukú porúkọ rẹ̀ lọ́gàálọ́gàá nẹ̀gẹ́ mọ̀ porúkọ ara wa. Ẹ̀yin tí ẹ̀ bá mọ Admiral Délé Abíọ́dún òde o Àdáwà Super King. Àjòláwà kò ní pé wà délé. Kẹ́lẹ́dàá wa sì wá délé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Germany. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. Gbogbo ẹ̀yin ti South Africa ńkọ́. Ẹ̀yin tó yẹ pé Italy lẹ́wà. Ẹ̀yin tẹ́ ẹ wà ní United Kingdom, gbogbo yín ní South Africa, gbogbo yín ní Australia, gbogbo yín ní Canada. Àjòláwà kọ́ lẹ́dàá wa kórì wa kó sì wá délé láyọ̀. Ẹ̀rí pé ìṣọwọ́ ta gìtá gbogbo wọn ó jọra wọn. Ẹ rò pé Sàní ló ta gìtá ni ẹ mọ́ gbọ́. Gbogbo wọn báyẹn ń kọ jùjú nígbà yẹn rèé. Báyẹn ń kọ jùjú nígbà yẹn rèé. Àwùjá Bello, Ṣínà Adéwálé, nígbà táwọn méjì parapọ̀ ń gbà ń. Ṣínà Peter àti Ṣẹ́gun Adéwálé, Àpọ́lá King, Ìdòwú Animáṣàun, Tóyè Ajagun, King Sani Adé, Ebenezer Obey, Emperor Peter. Gbogbo ọba yìí máa ń play nígbà yẹn rèé ẹni pọ́ jọra wọn. Àjọṣe gbogbo wa ò ní bàjẹ́ o. Àjọṣe wa ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí Baba ló ń tá. Àjọṣe wa ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí Sami Dayo Agboola. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Dayo Agboola Radio TV. Àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Dayo Agbo Media Diamond.
àjọṣe wa ò ní bàjẹ́. láyé kò ní bàjẹ́. Young generation social movers ẹ ṣera dúpẹ́. àjọṣe wa láyéláyé kò ní bàjẹ́. ẹgbẹ́ ọmọ ìṣàgbàmù tiwantiwa. àjọṣe wa o láyé kò ní bàjẹ́. àjọṣe wa o láyé kò ní bàjẹ́. a ní bí ìṣẹ́jú méjìlá sí lórí ètò àwọn orin kan wà tí mo sì fẹ́ jù sórí afẹ́fẹ́ kó tó di pa lọ ẹyin ìkànnì. kí ló dé? Samson Àyànrájí Rajsan promotion mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò Àjọkẹ́ Agboola mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́yá náà láwà òrùn tó ń bẹ lókè ó táṣọ gbẹ ẹni tó bá bóre ọ̀fẹ́ o ó bá dùà ẹ ń bá bómi ìṣanwó ńkọ́ ó bóúnjẹ a sì ní bí ìṣẹ́jú mẹ́wàá sí i lórí ètò yìí ká tó mọ̀ palẹ̀ mọ́ gbogbo yìí mo kí ẹ kú àbọ̀. má wò mí roro má wò mí roro má wò mí roro Orlando wọ̀rẹ́ bàbá owó bóyè là ọmọ wọn ní fún ọ̀rẹ́. oníṣẹ́jú bíi mẹ́wàá la ní sí láàrin ìṣẹ́jú mẹ́wàá yẹn pápápá máa pílẹ̀ àwọn orin kan Saturday random. ọba yíwa lóde wáríwá wà wá tẹ́ńtẹ́. bẹ́ẹ̀ lásánà yàrá bí iṣẹ́ ọ̀tún òkú tọrọ jẹ. àbùdá òjẹ lábẹ́ gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa jẹ. mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o Ọláìdé bó o níṣẹ́ wa ẹ pàbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ fáwọn èèyàn yín ẹ jẹ́ ká máa rí Orlando wọ̀ ló ń bá wa dá sétò lọ́wọ́lọ́wọ́. tó bá ti ní ìwà láti fún mi ẹnìkan ọ̀gbọ̀n. Àjọkẹ́ Agboola àbúrò mi kan báyìí ó ní wẹ́dọ̀n sà bó o ní ṣé o ṣáà wà pa ó tọ́dún mẹ́jọ. Yes, I can see you. God bless you. Olúwa orínú mi wá bèrè síṣẹ́ mi o ẹni. Ó ṣe Orlando yẹ ká gbọ́ oríṣi fẹ́mi oore. Mati
wọlé mo náà kó wọ̀ ẹ kó padà ẹ̀ṣá náà wọlé irọ́ níbo ó ń pẹ́ lára. Double calamity yẹn mo ní double calamity. Jẹ̀gbọ̀n náà rẹ̀ bá wèrè lọ́yẹ̀ dọ́bù calamity yẹn yàgbá méjì dẹ́bí wàhálà fọ́dẹ́bí bọ́bí. Adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi dáindáin ọkùnrin bí akọ òkúta bàbá 50 bóòni ẹ kú àbọ̀ sórí ètò àkàsí ìlú ṣàfihàn lẹ́wà ìyá ń kọ́ àwọn ọmọ ń kọ́ ó ń gbá lára mi gómìnà ẹ má ṣàánú wọlé o àní ẹ̀kọ́ ti padà okay now. Ọ̀rẹ́ mi Adéwálé ọlọ́lá ó ṣe ń jí. Don't worry, you are fine buddy. Láwù ẹrẹbẹ láwù ẹrẹbẹ ẹrẹbẹ láwù 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 láwù. Mo ní kádókò lórí ètò lónìí mo lórí bíi méjì mo fẹ́ play ìkárè. Ó kú another one, let's go there. After the reggae play the blues, make you do as I do. Lẹ́yìn eléyìí, a lọ jíjó kábíyèsí nù kámọ̀rẹ́lé ló kù. Share the girl and share the blues. Everybody wanna blues. As far as the money they pay, BBO pop champagne. Baba see bad day with them look. You never know that you be. See money from the like to me. You dey give me this like waiting. Baby, anything you want to make I do. I never think about my mood. Our master, you get bad mood. If your body is so much, you get to just after the reggae play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. Cause if we are boo, get the boo. Share the girl and share the boo. David Adéríbigbé Olúwa gbọ́ tèmi Adébọ́lá. David Adéríbigbé Olúwa gbọ́ tèmi Adébọ́lá ẹ kú àbọ̀ sórí ètò. Lóòótọ́ a ti ń palẹ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọlé náà mo recognize presence yín. Ẹ kú àbọ̀. Tí ẹ bá ti download application wa ẹ lọ download ẹ̀. Ó wà lórí Google Play Store Dayo Agbola Radio TV bẹ́ẹ̀ ni. Ẹ download ẹ̀ ẹ lọ sórí Google ẹ tap Dayo Agbola síbẹ̀. A gbé information nípa wa jáde ẹ lọ sórí YouTube ẹ máa rí Dayo Agbola ń bẹ̀. Ẹ like ẹ wò ó ẹ subscribe. Bẹ́ẹ̀ ni ẹ máa pàdé wa lọ́jọ́ ajé lọ́jọ́ Jímọ̀ bó ni kí náà máa pọ̀jọ́ Jímọ̀ náà ọjọ́ Ẹtì láti Monday to Friday aago kan ní Maryland time níbí
aago mẹ́fà Nigerian time, aago mẹ́fà UK time, aago kan Canada time, aago márùn-ún Ghana time. Ẹ máa pàdé wa Monday to Friday lórí ètò Ṣọ́wọ́nyá. Tó bá àdújọ́ Sunday ẹ pàdé wa láago méjì àárọ̀, aago méjìlá nù ní Nàìjíríà lórí ètò Early Praise ìní àmùdímúná. Tẹ́mì Ọ̀rẹ́bọ̀tẹ̀ mo rí yín o. Tẹ́mì Ọ̀rẹ́bọ̀tẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wọ̀. Ẹ ń bá bómi ìṣọwọ́, ó bóúnjẹ o. Ẹni bá bóre ọ̀fẹ́, ó bá tú à. Bẹ́ẹ̀ ṣe ń wọlé náà ẹ bá wa re, ẹ bá wa re. Mo ní ká ẹ lọ download rédíò app wa. I can see you, Bet Group. I can see you. Bet Prodia Groups, Trouble. Trouble, I can see you. Hey, my friend Ben, how you doing? Long time. Yes, you are live on Dayo Agbola Radio TV. How's it going? Trouble. I can see you. Hey, bọ́ọ̀lù o. Màmá pé trouble. Ó fàjẹ̀ pẹ̀lú nǹkan mi lọ. Ẹ bá lè wo orúkọ ẹ̀, ẹ bá rí trouble bẹ́ẹ̀. God bless you. Join us tomorrow at 1 a.m., 1 p.m. Yes, on the same program, 1 p.m. tomorrow. Join us for another nice music. Mo ní wò lè ṣe kí má jíjó kábíyèsí o bá ṣe ń lọ mo ẹ jíjó kábíyèsí. Ẹ fi mí lẹ̀ ẹ jí ń jíjó kábíyèsí. Let's go there. Abe Ṣolúwadé mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé. I can see you. Abe Ṣolúwadé. But brother Bruce, I can see you. God bless you. David Adébíyìgbé Olúwagbọ́tẹ̀mí Adébọ́lá, I can see you. God bless you. Ẹ jẹ́ ń jíjó kábíyèsí o. Make you buckle your shoes, how many moves to bust some moves? Are you ready? I say, are you ready? If you don't say sure, get on the floor. If someone wants to, you tell them say. If anybody wonder, you tell them say. Give me here. Check us see. Give me there. Give me here. Ṣé kò sí? Abe Ṣolúwadé ọlọ́wọ́ ọdún ọlọ́wọ́ ọ̀lù. Welcome to the show. Ẹ kú àbọ̀. Ẹ mọ̀ pé lẹ́yìn ijó kábíyèsí yóò tó lọ́nu. Mo kí gbogbo ẹ̀ tí ẹjọ́ ìwà lórí ètò lónìí. Bùtọ́ládé Adéjùmọ̀ ẹ ṣeun o. Abe Ṣolúwadé ẹ ṣeun o. Ọ̀túnba Makaspasi ẹ ṣé o. Ọlátúnkànmí Àríyìbí ẹ ṣé. Adébísí Adébáyọ̀ ẹ ṣé. Lydia Olúkọ̀yà ẹ ṣé o. Ọlábọ̀dé Quadri ẹ ṣeun. Adéwálé Ọlọ́lá ẹ ṣé. Ọláìdé ẹ ṣeun. Rẹ̀mí Hasan thank you very plenty. Àjọkẹ́ Agboola ẹ ṣé. Olúwagbọ́tẹ̀mí Adébọ́lá ẹ ṣeun o. Adémọ́lá Pastor Titus ẹ ṣeun. Bàbá wa Akérèdọ́lù Emmanuel ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn tí ẹjọ́ ìwà lónìí Princess Fúnmiláyọ̀ ẹ màmá ṣeun. Olúwa ṣeun Ọláníyan adúpẹ́ o. Alhaji Quadri ẹ ṣé. Felix Ìgbèkúmọ́lá ẹ ṣé. Patrick C. Sioku ẹ ṣé. Báṣolóyè ẹ ṣeun. Linda Jackson ẹ ṣé. Vanessa Nkeru ẹ ṣé o. DJ Brangama thank you very much. Ọládẹ̀ǹdé orí òkè ẹ ṣeun. Ellen Dubrike mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọ ọba Adékèké ẹ ṣé. Ẹ wo orúkọ pọ̀ lọ́jà burata. Mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn mo kí yín ẹ ṣé 10. Mo ní ojú tẹ̀ fi ń wò mí ò mà ní fọ̀. Etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di. Ládùn là ń bálẹ̀ olóyin. Ayọ̀ ló máa jẹ́ tiwa. Agogo ayọ̀ ló máa ró nílé ayọ̀ gbogbo wa níkọ̀ọ̀kan. Níbi iṣẹ́ wa agogo ayọ̀ ló máa ró. Lẹ́nu iṣẹ́ wa nínú ẹbí wa nígbàkigbà lójoojúmọ́ agogo ayọ̀. Mo ní títí dọ̀la tá máa pàdé lórí ètò yìí kan náà Ṣọ́wọ́nyá.
lórí Dayo Agbọ́lá rédíò TV. Mo ní agogo ayọ̀ kó máa dún lé wa ayébẹ́lẹ́ òṣìṣẹ́ bá wọn dáhùn bá dá sí dákun. Thank you.